Tinubu ṣàbẹ̀wò sáwọn olùfarakásá àtàwọn olùgbé ìlú ìpínlẹ̀ Benue. Ẹ wò ó, ilé ayé le, bí àwọn kan ṣe ń bá mi yọ̀ láwọn kan bínú sí mi. Farouk Ọ̀rẹ́àgbà ló wí bẹ́ẹ̀. Ẹni orí yọ ó dilé o, ọ̀pọ̀ egúngún ṣèkọlù sí mọ́sálásí lu ìyàwó ìmáàmù àgbà ọmọ rẹ̀ l'Ondo. Àwọn agbébọn yabo abúlé kan, wọ́n yìnbọn mọ́ aláboyún nígbà 5, èèyàn 5 pàdánù ẹ̀mí wọn. Ìjọba gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ àwọn tó ń da ẹran láti ìlú kan lọ síbòmíràn kó tó pẹ́ jù. Ọ̀gágun Christopher Musa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ààrẹ Tinubu ṣàbẹ̀wò sáwọn olùfarakásá àtàwọn olùgbé ìlú ìpínlẹ̀ Benue. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàbẹ̀wò sáwọn olùfarakásá tí wọ́n forí lùgbàdì ìkọlù àwọn adaranjẹ agbébọn lọ́sẹ̀ tó kọjá tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Ìkọlù ọ̀hún ló gba ẹ̀mí àwọn èèyàn tó lé ní 100 tí ọ̀pọ̀ dúkìá sì ṣòfò. Tinubu gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú iléeṣẹ́ ológun nílùú Makurdi ní déédéé aago 1 ọ̀sán kù ìṣẹ́jú 2 láti ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sípínlẹ̀ Benue. Akọ̀wé síjọba àpapọ̀ Sẹ́nẹ́tọ̀ George Akume àti olùgbàlejò gómìnà Hyacinth Alia ló kí ààrẹ káàbọ̀ sílùú náà. Ìjọba ìpínlẹ̀ Benue bẹ̀ aráàlú láti tú jáde tò sí ẹ̀gbẹ́ òpópónà láti ṣàyẹ̀sí ààrẹ Tinubu tó wá ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sípínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú lẹ́tà kan tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún fi ṣọwọ́ sí àwọn aṣáájú kan àtàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìpínlẹ̀ ọ̀hún. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Tinubu ti kọ́kọ́ sọ pé òun yóò wọ́gi lé ìrìn àjò tó yẹ kí òun ṣe sí ìpínlẹ̀ Kaduna tí òun yóò sì lọ sí Benue láti lọ bá àwọn èèyàn ìpínlẹ̀ náà kẹ́dùn lẹ́yìn ìkọlù tó wáyé níbẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Èyí kò ṣẹ̀yìn bí àwọn afurasí adaranjẹ ṣẹ̀ṣẹ̀ kọlù sábúlé Yelewata. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn obìnrin ìpínlẹ̀ Benue gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ nípínlẹ̀ náà. Wọ́n ní níṣe làwọn agbébọn adaranjẹ máa ń ṣèkọlù sáwọn àgbẹ̀ lóko àtàwọn olùgbé ìlú. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní jẹ́ pín ẹnìkọ̀ọ̀kan wa ò láṣẹ Olódùmarè. Ẹ wo ilé ayé le, bí àwọn kan ṣe ń bá mi yọ̀ láwọn kan bínú sí mi. Farouk Ọ̀rẹ́àgbà ló wí bẹ́ẹ̀ báyé ṣe rí nù. Ní ọdọọdún tí ọdún ojúde ọba máa ń wáyé nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn, ọ̀kan lára àwọn gbajúmọ̀ tí ọ̀pọ̀ èèyàn sábà máa ń fojú sọ́nà láti rí ní ọkùnrin kan tí wọ́n ń pè ní Farouk Adédayọ̀ Ọ̀rẹ́àgbà. Ìdí ni pé ó máa ń gun ẹṣin ní ọ̀nà tó ń dá ọ̀pọ̀ èèyàn lọ́rùn tí wọ́n sì fún ní àpèjẹ́ orúkọ kan, Mr. Steez. Ọ̀gbẹ́ni Farouk lásìkò ọdún ojúde ọba tó kọjá ṣàlàyé fún àwọn akọ̀ròyìn nípa ìgbé ayé rẹ̀, bí ìdílé rẹ̀ ṣe rí, ìfẹ́ tí àwọn èèyàn ní fún lórí ayélujára àti àwọn ìpèníjà tó ti là kọjá. Kódà ó ní ó lé ní ọdún 25 tí òun ti ń lọ sí ọdún ojúde ọba kí òkìkí òun tó kàn ní ọdún 2024, èyí tó sọ òun di gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀, Farouk Ọ̀rẹ́àgbà ní ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ni òun, agboolé Ọ̀rẹ́àgbà sì ni òun ti wá. Ọdún 2005 sì ni òun ti bẹ̀rẹ̀ sí bá wọn péjú sí ọdún ojúde ọba. Ó ní ó ti tó 100 ọdún tí wọ́n ti ń gun ẹṣin ní ìdílé Ọ̀rẹ́àgbà tí òun ti wá. Kì í ṣe pé àwọn ti ṣètò kalẹ̀ pé kí òkìkí òun kàn ní ojúde ọba. Kódà orí ẹṣin ni òun wà tí ọmọ òun kan fi sọ fún òun pé òkìkí òun ti kàn lórí ìtàkùn ayélujára nípa bí òun ṣe ń gun ẹṣin. Ọ̀gbẹ́ni Farouk sọ wípé wọ́n ń pe òun ní Mr. Steez. Ó ní òun gan kò mọ ìtumọ̀ orúkọ náà. Ọmọ òun kan ló ṣàlàyé rẹ̀ fún òun. Ó ní ohun tí òun ti ń ṣe láti ọdún 15 sẹ́yìn náà ni òun ṣe. Ọlọ́run ọba ló pinnu pé bó ṣe máa rí nìyẹn. Wọ́n fi orúkọ òun ṣe oríṣiríṣi orin, wọ́n fi sìgá òun sí ẹ̀fẹ̀, àmọ́ kò sí èyí tó bí òun nínú. Ó ní gbogbo àwọn tó fún òun ní ìyàwó lórí ayélujára, òun kò pàdé ọ̀kankan nínú wọn, òun ò bá ẹnìkankan nínú wọn jáde. Bákan náà ni Farouk Ọ̀rẹ́àgbà tún mẹ́nu bà àwọn ìdojúkọ tó ń rí lọ́dọ̀ àwọn èèyàn, pàápàá àwọn tó dúró bíi ọ̀tá rẹ̀. Ó ní ẹ wò ó, ilé ayé le, bí àwọn kan ṣe ń bá òun yọ̀ ni àwọn kan bínú sí òun. Bí àwọn kan ṣe ń sọ pé Mr. Steez ní àwọn kan wá bá òun pé ṣé òun nìkan ni. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní nǹkan le nígbà tí òun ṣe àìsàn. Ọdún 8 gbáko ni òun fi gba oògùn chemotherapy.
ó nira púpọ̀ èyí sì mú kí àyípadà bá ojú tí òun fi ń wo ilé ayé. Farouk ọ̀rẹ́ àgbà tún ṣàlàyé fún àwọn akọ̀ròyìn nípa àìsàn tó là kọjá tó ní ṣe pẹ̀lú àrùn jẹjẹrẹ inú egungun. Ó ní bí owó bá wà lọ́wọ́ èèyàn ọ̀rẹ́ máa pọ̀, bẹ́ẹ̀ sì ni ìgbà ìṣòro là ń mọ̀rẹ́. Farouk ọ̀rẹ́ àgbà ni òun padà di èèyàn jẹ́ẹ́jẹ́, òun kírun sí Ọlọ́run òun sì ń ṣe fàájì o, àmọ́ ibi tí òun ti mu ìgò kan tẹ́lẹ̀ òun mu ife kan péré. Ọ̀rẹ́ àgbà ẹni tó ṣàlàyé ìtumọ̀ àwọn àwòrán tattoo tó yà sára sọ èyí tó yà láti sọrí ìyàwó rẹ̀, ọmọ àti ìyá rẹ̀. Bákan náà ló ṣàlàyé bí ìgbà ìwé rẹ̀ ṣe rí àti ọ̀pọ̀ ìrírí tó là kọjá. Ó ní ìyá àti bàbá òun bí ọmọ méjì, ẹ̀gbọ́n òun àti òun, àmọ́ ọmọ ọdún 4 ni òun wà nígbà tí bàbá òun papòdà. Ẹni 30 ọdún ni màmá Farouk ọ̀rẹ́ àgbà nígbà tí bàbá rẹ̀ fi jáde láyé. Ọjọ́ tí ìyá rẹ̀ parí ìdánwò àṣejáde nílé ẹ̀kọ́ fásitì ni bàbá rẹ̀ kú. Bàbá rẹ̀ kò ṣe àìsàn rárá, wọ́n bá ara wọn sọ̀rọ̀ ní àárọ̀ tí bàbá sì wí fún un pé yóò ṣe àṣeyọrí nídìí ìdánwò rẹ̀, àmọ́ nígbà tí ìyá rẹ̀ yóò fi dé ọkọ rẹ̀ ti kú. Ọ̀rẹ́ àgbà ní ìyá òun kò fẹ́ ọkọ mìíràn, ó ń tọ́jú òun àti ẹ̀gbọ́n òun tí àwọn sì gbé ilégbèé tó wà fún àwọn òṣìṣẹ́ nínú ilé kan títí tí àwọn fi dàgbà. Ẹni orí yọ ó dilé o, ọ̀pọ̀ egúngún ṣèkọlù sí mọ́sálásí lu ìyàwó ìmáàmù àgbà ọmọ rẹ̀ l'Ondo àbá. Ó mà ṣe o, ọ̀rọ̀ di bó lo ìyá mi bí ọ̀pọ̀lọpọ̀ egúngún ṣe ya wọ mọ́sálásí àti ilé ìmáàmù àgbà ìlú Òkè Àgbè Àkókó níjọba ìbílẹ̀ Àríwá Àkókó nípínlẹ̀ Ondo. Àwọn eégún yìí lu àwọn ọmọ ìmáàmù àgbà náà àti aya rẹ̀ lálùbọ́lẹ̀ lálùbami ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ọ́ àwọn ẹlẹ́sìn Islam Murik ti wá gbarata lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì kóró ojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì rí gẹ́gẹ́ bí ìkọlù sí ẹ̀sìn Islam. Murik sọ pé ìkọlù yìí tó ṣàfihàn ọ̀kan òjọ̀kan àwọn ìkọlù àti inúnibíni sí ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá. Ó wá ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ tí ó tọ́ kí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn tó hùwà láabi náà. Ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tó fi léde ṣèlérí láti tọpinpin ọ̀rọ̀ náà títí tí ìdájọ́ òdodo yóò fi wáyé lórí rẹ̀. Ìmáàmù àgbà náà sọ fún àwọn akọ̀ròyìn BBC Yorùbá pé ọ̀rọ̀ náà ti wà lọ́dọ̀ àwọn olórí ìlú Òkè Àgbè Àkókó, ìgbìmọ̀ àáfàá àti ìmáàmù fún àwọn ọlọ́pàá ní ọ̀sẹ̀ méjì láti ṣe àwárí àwọn eégún tó lu aya àti ọmọ ìmáàmù àgbà lálùbọ́lẹ̀ lálùbami. Níbi ìpàdé pàjáwìrì sí àgbáríjọpọ̀ ìgbìmọ̀ àwọn aláàfáà àti ìmáàmù ní agbègbè Àkókó ṣe, wọ́n kọ̀rọ̀ ojú sí ìwà àìtọ́ tí àwọn oníṣẹ̀ṣe náà hù. Wọ́n ní ìwà náà burú jáì. Ìgbìmọ̀ náà ké sí olúawo ìlú Òkè Àgbè Àkókó láti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo mùsùlùmí ìlú náà tó fi mọ́ ìmáàmù àgbà àti mọ̀lẹ́bí rẹ̀. Àwọn ìmáàmù náà ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ náà, kí wọ́n nawọ́ gan àwọn kọlọ̀rọ̀sí náà àti àwọn tó rán wọn. Ẹgbẹ́ náà fún ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti gbé àwọn ìgbésẹ̀ tí ó tọ́, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò gbé ìgbésẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Olúṣọlá Aláyàndé sọ pé kọmíṣánná ọlọ́pàá Wilfred Afọlábí ti pàṣẹ fún DPO iléeṣẹ́ ọlọ́pàá ìlú Òkè Àgbè Àkókó láti parí aáwọ̀ tó wáyé náà. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Aláyàndé sọ di mímọ̀ pé àwọn aláṣẹ ìlú Òkè Àgbè Àkókó yàn láti parí ìjà tó wáyé láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí náà láàrin ara wọn. Ó sọ pé ọ̀gá ọlọ́pàá DPO iléeṣẹ́ ọlọ́pàá ìlú náà sì darapọ̀ mọ́ wọn láti lè parí aáwọ̀ ọ̀hún. Alukoro náà sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti kìlọ̀ fún gbogbo ẹlẹ́sìn láti ṣe ìsìn wọn lọ́nà tó bófin mu nítorí ìpínlẹ̀ Ondo kò ní fààyè gba irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí láwùjọ. Ó kìlọ̀ pé ẹnikẹ́ni tó bá tako òfin yóò fojú winá òfin. Àwọn agbébọn yabo abúlé kan, wọ́n yìnbọn mọ́ aláboyún nígbà 5, èèyàn 5 pàdánù ẹ̀mí wọn. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ burúkú kan ló wáyé lábúlé Agwa níjọba ìbílẹ̀ Oguta nípínlẹ̀ Imo lẹ́yìn táwọn agbébọn adaranjẹ yabo abúlé náà. Ọ̀pọ̀ èèyàn tó fi mọ́ aláboyún kan ló pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù ọ̀hún nígbà tí àwọn míì sì farapa. Ṣáájú ní ìròyìn kan sọ pé àwọn agbébọn ṣèkọlù sí abúlé Obekuma Mbano lọ́jọ́ Ẹtì ọjọ́ 16 oṣù karùn-ún níbi tí wọ́n ní àwọn agbébọn ọ̀hún ti yìnbọn sókè bó ṣe wù wọ́n. Gẹ́gẹ́ bí
ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, aláboyún kan Joy Achibugo sì ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí lọ́gbà ilé ìwòsàn lẹ́yìn tó fara gbọta nígbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Bí àwọn ará ìletò náà ṣe ń ṣèwádìí nǹkan tó ṣokùnfà ìkọlù náà, làwọn agbébọn míì tún ṣèkọlù sí Umuekwu, Ngbala àtàwọn abúlé míì ní Agwa lọ́jọ́ 4 oṣù kẹfà yìí. Àwọn èèyàn tó wà lágbègbè náà sọ pé èèyàn 5 làwọn agbébọn náà ṣekú pa lópòpónà Ejemekuru sí Agwa. Bákan náà ni wọ́n sọ pé wọ́n tún pa ẹnìkan sínú ilé ní Umuekwu ní Agwa. Àwọn kan sọ pé èdè àìyedè wà láàrin èèyàn ìletò Amakohia Ubi àti àwọn darandaran ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Owerri. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ọ̀dọ́ ló lé àwọn agbébọn darandaran náà lọ, ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn nígbà tí wọ́n dé Agwa. Ìyá aláboyún tí wọ́n yìnbọn mọ́, Teresa Ajibuo, sọ fún akọ̀ròyìn BBC pé aláboyún náà dé láti oko nígbà náà ni, tí ó sì sọ fáwọn ọmọ rẹ̀ láti kó àwọn igi ìdáná tó lọ ṣẹ́ wọlé. Achibuo ní bí òun ṣe ní kóun fẹ̀yìn lélẹ̀ láti sinmi lòun gbọ́ ìró ìbọn. Ó ní nígbà táwọn ń sá àsálà fún ẹ̀mí àwọn ní ìbọn bá ọmọ òun tó lóyún. Teresa tún sọ pé irú ìṣẹ̀lẹ̀ yìí kò wáyé rí ní ìletò náà. Ó sọ pé àwọn adarí ìjọba ìpínlẹ̀ Imo kò tí ì ṣàbẹ̀wò sí agbègbè náà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. David Ikene Oyeyuke tí ìbọn bá lẹ́nu tó ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ìjọba àpapọ̀ Futo nílùú Owerri sọ fún àwọn akọ̀ròyìn pé ẹ̀gbọ́n òun pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà táwọn míì sì farapa. Oyekwe ní ọ̀pọ̀ èèyàn míì náà kú nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà táwọn mìíràn ń gba ìtọ́jú nílé ìwòsàn. Kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tí kò lówó láti tọ́jú ara wọn ń gbàdúrà sí Elédùà fún ìwòsàn nínú ilé wọn. Ó mà ṣe o, ọ̀pọ̀ aláboyún kan tó tún lọ́mọ méjì ṣàgbákò ikú lọ́wọ́ àwọn darandaran lójú ọ̀nà rẹ̀ sí ilé. Kasarachi tí a gbọ́ pé ọkọ rẹ̀ ń ṣiṣẹ́ atọ́kọ̀ṣe sọ pé ìlú míì ní Ndoni nípínlẹ̀ Rivers làwọn ń gbé. Bákan náà ni ó sọ pé òun kò tí ì rí òkú ọkọ òun láti ìgbà tóun ti gbọ́ ìròyìn ikú rẹ̀. Kasarachi ní ọmọ 6 ni ọkọ òun fi sílẹ̀ lọ. Ó ní àwọn sì ń dúró de alukoro iléeṣẹ́ ọlọ́pàá Imo Henry Okoye láti fèsì sí àtẹ̀jíṣẹ́ tí òun fi ránṣẹ́ sí i. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láṣẹ Elédùà. Ìjọba gbọ́dọ̀ wá ojútùú sí àwọn tó da ẹran láti ìlú kan lọ síbòmíràn kó tó pẹ́ jù. Ọ̀gágun Christopher Musa ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ àbí? Olórí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ní ìjọba gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ àwọn tó ń kó ẹran láti ìlú kan lọ sí òmíràn kó tó pẹ́ jù. Ọ̀gágun Christopher Musa ti sọ pé kò sí ohun tó ń jẹ́ ìjà láàrin àwọn àgbẹ̀ àtàwọn darandaran ní Nàìjíríà àti pé àwọn tó ń da ẹranko ló ń fa wàhálà nínú oko olóko. Nígbà tó ń bá àwọn obìnrin sọ̀rọ̀ ní Benue, ó mẹ́nuba ohun mẹ́ta pàtàkì tó ń fa ìṣekúpani lemọ́lemọ́ nípínlẹ̀ náà àtàwọn agbègbè míì ní Nàìjíríà. Ó ṣàlàyé pé ìjọba gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ àwọn tó ń kó ẹran láti ìlú kan lọ sí òmíràn kó tó pẹ́ jù. Musa tún mẹ́nuba ọ̀rọ̀ ilẹ̀ tó ń dá ìjà sílẹ̀ láàrin àwọn onílùú àtàwọn àlejò. Ọ̀gá iléeṣẹ́ ọmọ ogun náà sọ pé níwọ̀n ìgbà tí àwọn darandaran kò bá da ẹran jẹ oko káàkiri mọ́, púpọ̀ nínú àwọn ìṣòro àti làásìgbò yìí ni yóò di ohun ìgbàgbé. Ó ní ìṣòro 2 tàbí 3 ló ń fa wàhálà yìí. Àkọ́kọ́ ni ọ̀rọ̀ ilẹ̀ láàrin àwọn ọmọ onílùú àtàwọn àlejò. Èkejì ni bí wọ́n ṣe ń da ẹran jẹ oko káàkiri. Ó ní òun ti sọ fún àwọn èèyàn pé tí wọ́n bá ń sọ nípa ìjà láàrin àgbẹ̀ àtàwọn darandaran, àmọ́ tí oko bá wà ní tirẹ̀ tí ẹranko wá síbẹ̀, kì í ṣe ìjà láàrin èèyàn méjì. Ó túmọ̀ sí pé ẹnìkan ló lọ sórí ilẹ̀ ẹlòmíì. Ó ní àwọn ní láti wá ojútùú sí ọ̀rọ̀ yìí. Tí ẹranko kò bá rìn káàkiri mọ́, kò ní sí wàhálà àbí? Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.